kí ni àjòkó ti gan wà mú ti tìyà sọ bẹ́ẹ̀ dáadáa sọ bẹ́ẹ̀ kó jáde dáadáa káàná kápẹ́rù khuliqta kama tasha. khuliqta mubarra'an min kulli aybin. irin lè rí ní dàdé. káàná qad khuliqta kama tasha'u. baba mufti ẹnu mi rò pé mufti tágbè yìí ni ó bá sẹ́lẹ̀ ni tẹ́ ẹ̀ bá ṣe iṣẹ́ jìnnà ibi tí ẹ sì máa ló kọ mufti òmò mo ti fẹ́ kó parí iṣẹ́ jìnnà kí tó di bá mọ́ fà mo sì ti lọ 24 years báyìí gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ń joyè tẹ́lẹ̀ lókìkí ẹ̀ ṣiṣẹ́ bàbá kí ni iṣẹ́ bá lẹ̀ oyè tẹ́ jẹ́ tí ò bá ń pààlọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni ọwọ́ ti fẹ́ kúkọ́ tó hàn tọ́lọ́ ti jẹ́ sàyè tí pẹ́ kọ́ mọ̀ gbà wẹ̀ díẹ̀ lókù. ijihad wala takisal. ọlọ́run táwọn pé kó pèdè irú yìí fún ọ láyé lágbìyànjú. ijihad. láwọn ti ṣe sẹ́ mo wá ń yọ wọn wò mo wá rí àpẹẹrẹ owó mi lára wọn ọlọ́run kí àkọjá káwọn máa dán àmì ẹni tí ò ní jẹ tó àti ẹni ọ̀ndẹ̀ lè rí wọ́n tó ṣiṣẹ́ tó ọlọ́run sára ọ́ padà lábí gbogbo múlẹ̀ ni. ijihad. dákẹ́ ìwọ́n tó ń jà padà yìí àwọn ọmọ oúnjẹ jọ sára jù á lọ ọ́ ń tìyà bọ́ọ̀lù múra bọ́ọ̀sì ìdàdúrà kọ́ fọ́rọ́ olùsíṣẹ́ yọkùn mo ní sànú ẹ̀. wala takisal wala taku ghafilan. mo kí i kú sẹ́ àlàní òfòkò lẹ́hàn àlàní òsè kí ni ya khadimal islam. ya khadimal islam ajiru mujahidin. ẹ wọ ọmú tí bó ìsìnkú ọ̀tún yìí ẹ wo kí ló dé wọn fúnra ló sì pàdé ọlọ́run. ya khadimal islam. ẹnìkan sábẹ́ ọjọ́ ni mo lẹ́nu àtọ́sẹ́ àbútálù mi ọlọ́run jẹ́ ń dàbí àwọn ọlọ́mọ jẹ́ ń dààmú bí mo ní kò ní gbà bí ọba sí dààmú kò lè sí kíkà ẹ sí ní kí ni hà ní ọlọ́run wá jẹ́ni tí ọba ti ń ṣe kọ́. ajiru mujahidin. ọ̀rọ̀ mi ò jágùn. fillahi min khulidin wa min ridwani. mo kí ìyá wa ilé ẹ̀mẹ́ ní gbogbo àṣeyọrí ọkùnrin there must be a reasonable woman. wọ́n sọ pé there must be a woman irọ́ ni wèrè lóbìnrin mi lọ́mọ tọrọ wèrè tí ò ní jẹ́sẹ̀ ìlọ́gà. ṣèbí ìbèkínà wọn ní ṣèkínà ń jókà yìí ìjọ náà ní ìyàwó ẹ̀mí máa fa sọkọ rẹ̀ yà yóò lọ rọ́bì kan tó wọn lójútù ṣé tó dáa máa ṣe tiẹ̀ ní sẹ́fẹ́ kọ́lẹ́ sì ti dúró kí wàhálà rẹ̀ tó fọwọ́ sí fóònù rẹ̀ lóru ọ̀kà tí ó pa ọ́. ẹ̀yìn àwọn afẹ́ jẹ́ wá kọ́ ẹ ṣe dáadáa níbi ìkílẹ̀ ń bá ká ọkùnrin tí o sì máa gbàjà tiẹ̀ lọ tó wá ní o ti rí ẹ̀ tó ara ìlú sáàdì ẹ̀ adìẹ tí ẹ tẹ́ ń kéke wúkẹ́lẹ́ ti tẹ́ ń jẹ náà àlùbáríkà wà ládìẹ ni ẹ̀jẹ̀ àdàbí adìẹ olùkọ́dà àti jẹ mẹ́sàn-án lọ́dún ní rẹ̀ burú èmi náà ń jẹ́ bí adìẹ. ya khadimal islam ajiru mujahidin. ọ̀bánámọ́dá mo kì í. fillahi min khulidin wa min ridwani. bókè fúlàní. fillahi min bọ́sákì. khulidin wa min ridwani. ọ̀bánámọ́dá mo kì í bá o lọ wí. ya khadimal islam. jẹ́mọ́ ìrìn àjò tí ìyàwó rẹ̀ bá sì gbọ́ ọ̀rìn ọ̀nà láti padà. akude ni toro mọ àwọn tọ́tọ̀ bá dáyà dé má lọ́tọ̀ sórí rẹ̀ wọ́n kẹlẹ́ náà ní ká dúkùn wọn ti fi sí ọ́. ní wọn fún ọjọ́ méje obìnrin ọjà ọjọ́ mẹ́gbàá tí ra lù àmọ́ ọmọ lẹ́ni sẹ́kọ̀ọ́ fi kù. ajiru mujahidin fillahi min khulidin wa min ridwani. fillahi min khulidin wa min ridwani. ìkànnì máa wà tí wọn máa kéwòn lẹ́rẹ́ tí ẹsẹ̀ kejì rẹ̀ ìkànnì àwọn máa bẹ̀ pẹ́ẹ́n tí wọ́n ṣe tọ́lọ́ lójú méjèèjì mo sì rántí inú mọ́tò bá tí mo kéjọ létí ọkọ lẹ́rẹ́ tí wọ́n padà rántí pẹ̀lú ògbóró ní ìsìn. سألتك اللهم خلفا مباركا لمن نصر الإسلام روحا ومادة لمن نصر الإسلام روحا ومادة. ẹwọ bàbá mufti ẹdínskin abiola kò fún yín padà abdamilo. سألتك اللهم خلفا مباركا gbogbo tẹ́ ẹ lò yìí láti fi sìkẹ́ islam ọlọ́mọ jù tán. لمن نصر الإسلام ruha. روحا ومادة. bàbá bí ibà ṣe pé torí islam ó ní tìmọ̀ nìlú mọ́ àwọn àtàwọn ọlọ́jà bí ẹ̀sọ́ sùn mọ̀nàkà àwọn wàkúkà ọlọ́run ló jẹ́ àmọ́ ìtàrí àti gbogbo nǹkan ni
báyìí báyìí ẹni tẹ́ ìyá máa ń nàdí pẹ̀lú fọkànbalẹ̀ níta ń bá dàgbò jẹ́ agbádùn owó dání kìlómítà náà lè jáde sí wáàsí ìwọ́n ló ti yẹn nù gbogbo ti àlàwà dálẹ̀ bàtà tó lè kárìkàtúrà. bàtà tó lè kárìkàtúrà fi hàwáká. bàbá báyìí ṣe yẹn jọ gbogbo kẹlẹ bá dálẹ̀ ẹ bá káàkiri gbẹ́sẹ̀ lé àtúnṣe gbẹ̀yìn ní ìsìnkú sùn ní o ẹ wá kálẹ̀ fọ̀fọ̀fọ̀ ẹni máa lẹ́mìí ẹ̀yin tẹ́ máa gbé àti kúrúkà máa sinmi tẹ́ máa dájú bẹ́ẹ̀ lábàá ẹ̀ má jà kú lábàá kú yóò wọ́n ẹ̀yin lẹ́ máa kú lọ́tẹ̀ jáde sí i wọ́n bá ti kó kúrúkà wọn yẹn tún á pè mọ́ o tó dọ̀dọ̀ mi tẹ́ máa gbé bọ́ọ̀lù tó fẹ́ jáwé ní kóòtù. wà á yẹ tẹ́mùtù òyì ẹ̀yà alàlíkẹ́ àrọ́ká. lọ́wọ́ tí kẹlẹ́ bá rí ọlọ́ gbogbo tọ́lọ́ kó ti ọmọ tẹ́tọ́ lọ lẹ́rú èkó kẹta wọlé ẹ̀wọ́n yọ̀dọ̀ ọlọ́ọ̀ká èyí wọn rántí pé ìjọkẹlẹ ti wà tẹ́ tí ìní kọ́nà tó yẹ mọ́ ẹ̀mí gbogbo àbá tí o bá lè ṣe báyìí ọ̀ ń tara rẹ ni fìlà tá a dé lọ fi wọn rí wò bọ́tì mọ̀ dé yìí kọ́kọ́rọ́ dé báyìí ló ṣe dáadáa ọ̀rọ̀ ń dájọ́ fìlà ni kò tí ì yé ọ ojú agbóná awúsọ ti wá sí lórí rẹ. wàlá ọkọ̀tọ̀rọ̀ tà ní ìfẹ̀lẹ̀ hóbi iriban. ìwọ náà wọ́n wá já kùtùkùtù tó ọjà wa. làmá sákànnà àlì fọ́ àádùn ilà síwáká. ẹ̀mí wọn kò ní lọ́ọ̀dọ̀ kan mí lẹ́yìn wọn lọ. alájàlá sọlámà màtíyàtà. ọ̀gá màsẹ̀ wà náà. ìkìyàmìhì. mo kí bàbá gẹ́gẹ́. ìyáná àlàrí fún àwọn. bàbá Mufti ìjẹta ni àtàná ìjẹta ni bàtí mo ti fi ẹ ọmọ bàbá gẹ́gẹ́ ni ẹ. tó bàbá tó bí àtàwọn alájẹ báyìí ni ẹ. àná nígbà tí a dáyé tẹ lọ kí wọ́n bẹ òní tí a dé ìrẹsẹ̀ náà mo kú làgẹ́gẹ́. àjàlá tó ansa kíbla tàlí màárí fìlímù àríkì. ẹ kú ní agẹ́gẹ́ rí. fèrè ìsìlámì hìlúlì màṣákìrì. ẹ sì kú lọ́dọ̀ àlájì àgbàrí torí ìyá wa gbàdé sára wọn jáde ọmọ àlájì àgbàrí ẹ. fọlá. ọ̀gá bí ọba yẹ kọ́ sí ẹnu rẹ ọmọ ẹgbẹ́ náà kà mú sí ọmọ lọ́pọ̀ kan olórí máa ń tọ́ káàkiri ni. bàbá tiẹ̀ nìkan ló bí wẹ̀gbẹ́ tó dáa fọ́. fọlá ṣaykhuna qamusu bil ilmi Adamu. ẹ̀yin ọ̀pọ̀ tẹ́ni alájọba ká sá lórí bàbá kan ló bí ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ̀gọ̀rọ̀ ẹ máa ní gbọ́dọ̀ àgbàdìjà kan kó lọ wá wá sí gbọ́dọ̀ ajá wà láwà. ẹ̀dá ẹ̀ta yẹrẹ máa dá wọ́n kàdà wọ́n pèsè òyìnbó ọ̀tá kò sì gbọ́dọ̀ mọ́ lọ torí sẹ́rọ̀ ló fẹ́ jẹ́ ẹ bá ti wá níyẹn bí kẹ́ ẹ máa kùn ọ́ fi wíwọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó ti dìyẹn. tani ọ̀ma pé wọ́n jẹ́ bí ń kọ́ sẹ́jẹ́ ọjọ́ experiment náà ti dà gbogbo ọdẹ náà máa kọ́ ọmọ kọ́ńtà rẹ̀ wọ́n dẹ́sẹ̀ èlò náà nà wọ́n ya ẹ máa yá káàkiri. alo iyo tó ta àlífẹ́ mórídìí lè bá wa tó yìí. kódà mo kí baba lọ́yẹ̀kẹ́ tó ní. baba Mufti ò sọ fáwa pé mò ń bẹ́ ní kẹ̀kẹ́ jà. ìdá alámúyà kún bẹ́yìn ni wà bẹ́yìn ní kàmú sálọ. ìdá alámúyà kún bẹ́yìn ni wà bẹ́yìn ní kàmú sálọ. fàyè sọ̀bà mi ní ilé ìtàrọ̀ sólò. bẹ́ẹ̀ tí wàá nílì baba Mufti ẹ máa kí baba láyé ẹni agége. tí baba láwọn ti kiri wàhálà tí ẹyin ẹ máa fọ náà sí náà tí ó jò gbogbo tí ó jò lẹ́kọ̀ọ́ kẹrọ sí ìgbà ìfọ̀kùsọ sí kí ló dé ẹfẹ́ rẹ̀ wàhálà púpọ̀ jù ẹfẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ máa tún rí retí ẹ lọ ẹ ọ̀ tiẹ̀ ni. ìdá alámúyà kún bẹ́yìn ni. kódà mo tún fi kí ẹ bá alájí àgbà mo kí ẹ bá alágbà jì wọn á kí ẹ tí òkè lọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ gbọ́dọ̀ bá pẹ́ aláfa ayé ò ní yẹ wọn. wọn ò sí lọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ tó kẹ́ bá pẹ́ aláfa wọn ti lò kọjá lẹ́dẹ̀ẹ́dẹ́. gbọ́dọ̀ ká kí ni àwọn kan bẹ lórí ayé lónìí kódà bàbá yìí náà tó sáfù sí wọn tó lọ wọn lọ kí wọn sílé lóru pé adé pẹ̀lú mọ̀ tó bá kí ọjọ́ náà lọ́lẹ́ padà. ìlú ló tọ́ ní bàbá rẹ̀ nìkan ló dáa jù ọ̀dọ́ pẹ̀lú mi gan. mo kí àwọn tí o sí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn àbá dínkù tí wọ́n bọ́lọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ yìí padà. salamu ala ahli olómi. ó dẹ̀ sinmi bàbá ọmọ yíyà sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wa bàbá jíjí jíjí sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wa bàbá ní ìdèbò lẹ́sìn ẹ̀ tí wọ́n yé sí sàfà tí wọ́n yé sàfà sá bàbá bàdé ń dèbò lọ lé wọn mo lọ ní àwọn jíjí jíjí sọ̀rọ̀ tí àti ẹ̀kọ́ àwọn àfa ńláńlá àwọn ọmọ yàrá ń sọ̀rọ̀ gbogbo ẹbẹ bẹ́ẹ̀ àwọn àfa àwọn bàbá wa ní mùsùlùmí bàbá sẹlẹ àti kọ bàbá mi máa ń sàkọ lọ́jà gbọ́rọ̀ àwọn tí wàá mú tí kọ́mọ́ yá nìyẹn ni wọ́n fi jábọ́ jẹba tún yẹn níbi kan tọ́ba lálùbáríkà lọ́yọ̀ ojú gbogbo mí ìkọlù wọlú wọn tó wà bẹ́ẹ̀ nìkan tó fún ní rẹ́sipẹ́tì ìwọ́n tó bá ti ní fúnpọ̀ káàmì tó fẹ́ràn àwọn ẹni ọlọ́ọ̀ yìí bo níbi tó kù sí náà ni yóò ti dúró lára rẹ̀
wọn sọ bí olùkọ́ nǹkan wọ́ọ̀dù yìí níjọ́ tí wọ́n ń gbọ́ àti ẹ̀kọ́ ẹ̀jẹ̀ yìí ànábì ẹ̀kọ́ tí wọ́n fẹ́ nùgún Musa tí wọ́n fẹ́ nùgún ànábì náà sí mi ọ̀nà àwọn làbí Musa mi ń kù gbogbo ẹ̀yẹ ọmọ ìyá mi ọmọ ìyá mi ni àwọn ànábì ọlọ́ọ̀ta àmọ́ra wa ẹ̀fọ́ àwọn afáàlẹ̀ kọ́mọ ṣe ti ọ̀rọ̀ ìwọ́tọ̀ tí ìgbà ọkọ̀ náà bọ́ sí ga ẹni bá ga kiri láyé rí mi wàlá àtàkùn káfílà. wàlá àtàkùn káfílà. kí ló ti rí bàbá wa ìjọba mo ti rí yóò dà fún ẹ. wọ́n ní má ti àfọ̀nùkọ̀lá ara àwọn ìjọba bẹ́ẹ̀ ṣe rí kò sẹ́ni tí wọ́n lè bá sọ̀rọ̀ ẹ́ àbí wèrè tọ́ba sì ṣe èrè náà tọ́ba ti gbé lójú wọn máa ní tiẹ̀. fanadamatul qiba liman yatakasalu. mo kí bàbá ẹkúṣẹ́ iṣẹ́ ló jọ̀kọ́ iṣẹ́ náà rúhà ẹ pàtẹ tí ẹ̀mí yín torí tọ́lọ́ wà máa dà ẹ tún wà máa náwó àfa mi kò ní sàrà yóò bí ọmọ yóò tún máa sìnkú ọmọ fúnra rẹ̀ alóko oṣù tó náà yóò tún kó kàrẹ́ àpò ìyẹn ṣe lọ́dẹ àdẹ́kọ́ lọ tó kárọ́bì wọ́n sọ lórí rẹ̀ lọ́yẹ kọ́fẹ́ kẹ̀tẹ̀ bí àfa ni ìyàwó ni wọ́n gbé wọn bí ilé wa jẹ nílé wo nana lẹ dìde ọwọ́ adáwọ́ kàdílé àná wọn tún wá fowó sí ọ lápò ọ ṣe bí àná gidi kò yẹ kó jẹ́ sọ̀rọ̀ alẹ́ jọ náà kó dá ọ náà tó ní bọ̀ ti sùn àgbákò ti bọ̀ ẹ wá máa náwó ẹ máa tọrẹ gbogbo tí nìyí látàárọ̀ ẹ̀fọ́ ní pásù àwọn àjọ okùn tèmi náà bọ́ọ̀ lọ lé ẹlẹ́mí tán kí àrẹ́bí jù bẹ́ẹ̀ lọ àwọn kákà tó lé òkókó ni ọ̀mí wọ́n jọ̀ta bọ́ọ̀ lọ kíkèrè. bàdàdà bàtú ọ̀lẹ́ òkèbá ni máa ń yàtàkà sálú. jẹ́mẹ́ jẹ́ mọ́ báyìí ó kẹ́ ìyá wa yá àlùbáríkà ó kẹ́ ìyọ̀rẹ́ mi tẹ́lẹ̀ jókòó tì mí. sí kẹtẹkẹtẹ bàbá mu ti a display rẹ pé sufi ni àfa ni mi tọ́lá lọ bí lẹ́yìn tẹ̀sán àtẹmọ́ká kò dá lé kéwù rẹ̀ tọ́lá lọ bí o ti sábíà ẹ̀ tẹ̀ ìyá masalasi lò tẹ́ bá fẹ́ láti wọ́n lé ẹ̀ tètè ní ìsìn lòtí ìtàn ogun mọ̀lídìí lọ sí ọ̀sẹ̀ fún àríyáyé rẹ̀ àbí kọ́ fẹ́ obìnrin tí ń lo Brazil akiri ọmọ mọ̀lídìí rẹ̀ kò tó ń rẹ̀ sí ọ̀jẹ̀ gbèsè máa fara wáyé masalasi ọ̀sẹ̀ òfófó lọ bí ṣe. fanadá bàtú òkèbá ni máa ń yàtàkà sálú. bàbá wa ni skill o ṣe fẹ́ bẹ́ẹ̀ ọ̀gẹ́ ní kíni ẹ̀yin ọ̀dọ́ àfáà ní kíni ǹjẹ́ àmì bá dàgbà ẹ̀ dàmí lò tá a bá dàgbà kó náà tọ̀ sí ẹ̀ kìdí àríkàrẹ̀ ṣé wàá dàgbà wọ́n tọ̀sara America alájàgbà tọ̀sara Mahad babalàgbà jìnnà tọ̀ sí ní tiẹ̀ ẹ̀yin tẹ̀sí ẹ̀rẹ́gbẹ̀ káyọ̀ ní tọ̀ sí òní tẹ̀sí mọ̀ níbi tẹ̀lé lòdì tẹ̀lé láàrin ẹ̀sìn bá kalẹ̀ ọwọ́ fẹ́ẹ́ gbọ́ títì ẹ wá pa fìdájọ lórí tí o pè. wàjídà wàjúdíjà dí. ẹ bá rí bàtà kan lẹ bàbá mú tí fún àlọ́ máa ń lẹ̀ èyí tó máa ń ṣe gba bàtà ní installment òdi àkọ́kọ́ náà lẹ́ẹ̀tì kó lọ easy buy. wàjídà wàjúdíjà dí. ẹ̀yin lẹ́ni wọ́n sọ̀rọ̀ kẹ́. sa'id afid wazid tawakkal wadu. wàjídà wàjúdíjà dí. وساعد أفيد وزد توكل ودوق وزدك وكبر وقم وصمي وللي وصلي سل وصلي وزن وصن وأنذر وبشر واستمر سر وزور ودمي وجد جد وجود جديد وساء وجد sọkọ ọjà bí sọ bàbá rẹ ma bàbá rẹ ti sẹrú àwọn kan tí wọn sẹrú wọn rẹ wọn nana mẹ́ta ètò ìsìnkú síríọsì nígbà tó kún àmọ́ ta sọ pé yàrá kàmá rẹ ti tali fọlá tó ta bọ ọmọ rẹ ló tó dogun rẹ tọrọ ọmọ ọdún mẹ́rin rọba ní sàká ó di ìrìn kẹta ní olórí ibùdó rẹ. ọ̀gbàdìdà wàjídà wàjúd gbogbo tí a bá wá rí ìwọ náà lè fún yẹn ẹ fún yẹn mọ́kà ẹ fún yẹn ní múra ẹ̀rọ kan fún yẹn ẹlòmíì ló ń wò pamọ́ kàjẹ́ rí mi ní kí lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ tó ń. àbí. wọn á júwe mọ́kà bàtà lọ mọ ẹlẹ́kẹ̀jì lánàá sọ̀nù. àwọn awọ àkìrì àwọn ẹnìkan ọwọ́ sọ dúdú. àṣé ó yẹ kéèyàn lè fún àtúwà lẹ́gbẹ̀rẹ̀ nìkan ẹ má jẹ́ àtàrà wa ikú tó bá pa ẹni tó ní owó tó lọ́lá ó láhùn ni. ẹ̀yà fún àtẹ̀bẹ̀rẹ̀ sílẹ̀ láhùn ẹ̀
ọ̀dọ̀ jálà bí wọ́n fọ́ lódìdí màálù ọ̀bọ̀ bíbọ̀ ọ̀sẹ̀ sísè ọ̀sẹ̀ jíjẹ gbogbo òfurufú jẹ àwọn tó gbọ́dọ̀ rẹ̀ yàgbẹ́ níbi tí o sì fẹ́ wáyé wá jẹ ẹ lọ bọ̀ bàbá ìwọ̀n tẹ̀ kóká ẹ̀wọ̀n abala lọ́rùn wọn ẹ̀jẹ̀ ní kẹ́ni mọ́ni ẹ̀wọ̀n tẹ̀ mi náà kóká àní bí mínísítà ìyá àfa àtẹ̀ kọ́ mẹ́ta tó ní àjẹkù ẹ̀rẹ́ ayé ò yẹ yín ẹ má jẹ́ àtàrà wa ayé ọmọ káwọn àbọ̀ jẹ kájọ ayé ọmọ wa wọ́n tó ọmọ kí olùbá yàn ọmọ ló dààmú tani ó sì kí ni ọmọ rẹ tani ó sì kò dà fún bàtà yóò ọmọ kí wò dà ọmọ rẹ dúkìá rẹ kẹ́lẹ́ ọmọ rẹ kò níbi tí ó dọ̀. wàjúdí jẹ̀dídì ń tọ́ ọba lẹ̀ lọ́ọ́ rí fáìlì ẹ̀ lọ sọ́dọ̀ tún bàbá ẹ̀ sọ kí ó dọ̀ tún. kí ló dé ẹ̀ sọ kí ó dọ̀ tún. kí ló dé ṣé lè ní kámúra bí olùsìnkẹ́ tó bá fà dá ni níbi táyé dé ìkọ́tọ́ ọmọ bàtà dẹ́dá bàtà táyà mọ́tò tábí kan lè lògbó àkànṣe ọ́. ẹ mọ́ sọ yín wá ìsọkúsọ ìyẹn gbọ́dọ̀ mú kéwú yẹn ké gbogbo àgàtà kórè ìsáàfù kọ ló mú kí wọn mú ọmọ dọ́kítà wá dọ̀ wá nísìn ní mo mọ lọ́ọ̀yà wá dé kí because mo ti bàbá ọmọ Amẹ́ríkà ọmọ wà lọ́dọ̀ mi ọmọ UK wà lọ́dọ̀ mi mo ti bàbá rẹ kólé mo kólé mo ti mọ ẹgbẹ́ mi ti bàbá rẹ lọ́dọ̀ Amẹ́ríkà ní ẹnu lọ́fà yóò wá dákẹ́ ẹnu rẹ bàbá rẹ náà wo mi náà kàn ní sìkìtọ́ lọ́dọ̀ bá ti fẹ́ kọ́ olówó lóyìí kó mọ̀ sí ibi fálọ̀ mi méjì yóò àwọn ẹ̀rí kẹ̀kọ́ kan tí o papọ̀ fẹ́ kọ́ lóyìí nù kó lè mọ̀ pé kéwù kú òlósì. ní kọ́ máa náwó létí awọ fún awọ tí o wọ wa ra àga fún alága. Báwo adọ́gba ọwọ́ àti àwọn màálù ẹ̀tọ́ láti lè wá tó ìjì rẹ̀ wá là wá sẹ́yìn. Kò ní wá bá. wàjúdí jadid wasa'id afid wazid tawakkal watub wasiduk. Bàbá tẹ́ bá ń bọ̀ sọ́dọ̀ báyìí ṣe máa ń wò yìí. Inú ìwé dùn ní. Pé àfáàní ẹ dákun àwọn táǹtì ẹ wá ń lò ọlọ́pàá tó tẹ̀lé máa tó mẹ́rin márùn ẹlòmíì wá ń kùn ó là ń kọ́ ọlọ́pàá káṣọ ọwọ́ ọ̀mọ́ ṣẹ́sà ìsúlẹ̀sì náà mọ́ ṣẹ́sà òdì ṣé ti sùrẹ́mù náà. Láyé ìfọkànbalẹ̀. Ọ̀ ní o ti ta fún ọ. Àwa lọ nu gbọ́ akọ́mọ̀ bóòlù ẹ̀ ń bu àwọn tẹ́ kó wọnú mọ́sálásí lọ. Abẹ́ ẹ̀ lọ́mọ́ka. Tí o gbọ́ ma kírun tó wò dùn. Mo ti dàbálẹ̀ fún kírun wa. Mo nílò gàmọ́ ní sè. wàjúdí jadid wasa'id afid wazid. Bọ́ọ̀mù abúlé àmọ́ lọ́mọ́ka. Tọ́lá bàbá bá náà mo bọ́ mẹ́rin márùn-ún lálọ́ ẹlòmíì nílò sísì nínú wọn. Sísù náà sì náà bọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé láàrin àwọn tí ń sọ. Jàmbá ayé wa dá kọjá kápá tètè rẹ̀ yìí tí wọ́n bíbọ̀. Àwọn ọkùn ọ̀ká ọmọ akọ́ ti kú yọ̀ọ̀nù àwọn olè jà wọ́n tó lè jà lọ. Lọ́nà béèrè rẹ̀. Bàbá àwọn náírà márùn-ún èèyàn gbọ́dọ̀ bá wọn rìn. Tọ́ba ti bọ̀ ní ọ̀dín dé èèyàn. Àkọ́kọ́ o ẹ̀ dàmí ló. Náà tó sábà nà kámsà wọ́n náà tó hà dídì wọn. Ọ̀ kò tí ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀. Àkọ́kọ́ bẹ́ẹ̀ náà tó sábà nà fásikọ̀. Wọ́n bá kò kí sọ̀rọ̀ ẹ̀. Dàmá tàbí àbẹ̀tẹ̀ jẹ́ kò kí. Ẹ tẹ̀lé mi. Kò ní sọ tó dáa kọ́ mọ́lá kejì. Wọ́n tọ́ bá mọ́ lọ́rẹ̀ tiẹ̀ ló bàjẹ́. Ẹ gbọ́n tí mo wí. Ẹni ta tó ní kò kí. Orí tó darí yóò yìn mọ́ ni. Tó bá rí ọkọ̀ rẹ tó ti tọ̀lé rẹ̀ mọ́tò tí o lè bá ti lò. Àdébù kan ní mo rí jẹ. Bí lè ṣe dáa tó ọ̀dà rẹ̀ sí àṣìláṣì. Kò sì ní aṣọ òkú kẹ̀kẹ́. Òmọdé adolórí. Àti wá pa ẹ̀rọ ní kò kí ni wọ́n. Nínú ìfowópamọ́ náà fi dúró ní akọ̀lì. Ọmọ náà ní kéré láyé. wàtàrà làìmà Wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdá takọ̀tọ̀ àṣìlùhù Wọ́n ní talẹ́ ní àbùkù láyé. yukhfi jamila Dáadáa tó o bá ṣe kò ní sọ. wa yudhiru libutana. Ibi tó a kù sí ní ọmọ sọ́kà kiri. Ẹ̀yẹ wọlé náà. Ẹ̀dá mi ló mọ̀ ni. Sábẹ́ tẹ̀lé àbùkù. Ẹ̀rọ̀bìnrin ẹ̀dá. Ọlọ́sìn ní jẹ́ ẹ̀dá. Ẹni kí ni a máa ṣe? Má sọ dọ́tọ̀ kọ̀ ọ̀rẹ́ orúkọ ọ̀bẹ fílẹ̀ máa láti dọ́tọ̀ ọ̀rọ̀ ní Mẹ́kà. Alájà tí ń pẹ́ lẹ́nu ẹ̀yẹ ẹ̀tí ìlú mẹ́ta. Òdòdó lọ́gọ́. Gbogbo obìnrin tí ò bá sọ dáadáa ọkùnrin tí ń ṣàìdá ọmọdé òde pàṣẹ láyé. Ọ̀nà olówó ọbẹ̀ fílẹ̀ ó ti ẹ̀rá jẹ́lé ẹja lẹ̀ rírà sí ní sùn tí ó lóru. Èyí náà tó ń sábìsì rẹ̀. Èyàn kẹ́ fọlọ́wọ́ tí ò ti sábìsì rẹ̀. Ẹ̀yin àfẹ́ ní náà ẹ kó nínú ipò kí ẹ yọ ọmọ sọ pé olówó mi kò mú ilé ọ̀dọ̀ ẹni tí ń ṣàdúrà fún ó ti mú ọlọ́tọ̀ ọjọ́ gba náà lọ́dọ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ ẹ ṣe ń fẹ́ ní tí ẹ mú ilé ọjọ́ nílé rẹ ẹ fẹ́ lálùbáríkà wọ́n ti ọmọ kí n kò kí tẹ́ ń fóònù kọ́sọ́mà fún àyẹ̀wò àwọn ọ̀dọ́ ìlówó. Nínú ẹ̀fọ́ fún yẹn náà bá ó ti di àkọ́kọ́ ti di ayé ní sí o
ọ̀rẹ́ sì sọ̀rọ̀ múlò ní ọ̀rẹ́ sì ń sànú rẹ̀ ìbájẹ́ ìdílé lọ sọ́bẹ̀ àdínsùkù nílò fún mi àlérí tán àlérí kù ń dàtà náà sóni ni gbogbo nǹkan tẹ̀ ṣe láyé bá a bá rí ọlọ́run rí lára àwọn kò kí ẹni ká ní ọ̀hún bá sọ ẹ̀dọ̀ ọ̀pẹ̀lẹ́ sì wọ́n rìkọ́dù ẹ̀ ní dákúrá yìí fóònù tẹ̀mí ń lò níbi tó ní agbára dé tí bá ti tẹ̀ ọ́ bá gba tẹ̀mí rìkọ́dù yóò wá sọ fún mi pé wọ́n ti ń rìkọ́dù ẹ̀ gbogbo àkànwó sì rí bó ṣe wọ́n tó ọ̀ lè rí mi gẹ́tì náà tó lọ wọ́n dàbí ọtí sílò tuntun ẹ̀yin mùnàfíkì kẹ́ ẹ̀ máa tẹ̀yẹ̀ nífun bẹ́ẹ̀ sì ni àtàlẹ́ máa sọ̀rọ̀ sígi ìyẹn náà bá sọ̀rọ̀ ìyẹn sọ tinútinú rẹ fún ọ ọ sì rí kọ́ọ̀dù ọ̀sẹ̀ pé fọ́tà wọ́n lọ lọ́nu ẹ̀ ní sàmínú ẹ̀ ṣe irú ẹ̀rù olùbàdì ẹlẹ́ẹ̀kejì kí láti sọ mẹ́kúfóònù lẹ̀ tá a gbọ́dọ̀ bá sọ̀rọ̀ rẹ lọ́ọ̀tọ́ sàbẹ̀nà ìbákìlá ẹ dákun ẹ bá gbọ́ mi ẹ gbọ́dọ̀ bá àwọn sọ̀rọ̀ rẹ torí àwọn yóò ṣe mùsíbà fọkàn nǹkan méjì ní ìjọba ẹni bá kọ́ sí bẹ́ẹ̀ bá láwọn yóò lójú kòkòrò bẹ́ẹ̀ bá lójú kòkòrò yóò dáhùn ẹ̀ ń bọ́ abẹ́ dáhùn lọ́dẹ̀ mi báwo sì kí n tó kó nílé rẹ̀ wá ṣe mufti tẹ́yà tí bàbá mi àní alájọ kó tí mufti mi nù jẹ̀mọ́ gbogbo wa gbọdọ̀ mọ́ fẹ́ràn yìí ẹni kí nìdí bí tẹ́ ẹ ti gba aláwọ̀ àdébùsí lójú jà kọ́ bí bá yóò gbà nílò ìṣòfò. فإني رأيت البخل يضري بأهله. ẹ kẹ́ kọjú sí ni má bá àwọn sọ̀rẹ́ ọmọ yẹn lọ́lẹ́ àná wọ́n ṣàdúrà ọ̀dẹ́lẹ̀ kẹ́lẹ́ kejì ẹ̀kẹta kò sì dédé kó yẹ ọ sí ẹ mẹ́jọ lórí papọ̀. kódà ọmọ kéwì náà wà ní wọ́n sì mọ̀ fẹ́ tí ẹ bá tọrọ fún ẹ kó sábà náwó wọ́n sì mọ̀ ẹ náà wọ́n lè lóko àwọn ọmọ kéwì fún bàbá àsọ̀bọ̀ tí ń tu ẹ̀ẹ́dì owó láyé ẹ̀yin ọmọ kéwì náà wà kọ́ bàfá yìí kó sinimá jù ẹ wá káwọn gbéra pé ẹ sàlá rẹ ẹ padà sí àkàbọ̀ pọ̀ lọ́fọ̀ lọ́la dọ́tà àti bí ọmọ màlúù ní ti sẹ́gbẹ́ yẹn sí wọ́n gbé méjì ní wọ́n ti ẹ̀wọ́ àfa rẹ̀ ọ̀ ní dájọ́ ìlú ó ti fẹ́ ẹni tó ju ọ̀nà ètò dákẹ́ mẹ́rin gbogbo àfa yìí lẹ́yìn akọ mọ́lórí wọn àgbáyé náà fẹ́ kó sin ọmọ yín lọ́la ṣé wọ́n gbọ́ ẹ lá àwọn wà gbogbo nǹkan làwọn fowó ṣe lónìí láti kánópì alọ́fowó ni ọmọ kí òde bọ́ọ̀rọ̀ láti sin àfa àwọn torí bá ń jẹ sàárì tó ní bá gbà wẹ̀ káyìn yóò àwọn gbàdá wọn gbà tó ti bá bẹ̀rẹ̀ ṣe ti bẹ̀rẹ̀ program ọmọ tó ṣe máa díje yíyọ aṣọ àfa wọ́n máa wo suwadu mẹ́nu bí a ti bá yàgò yà ẹlẹ́kẹta wọ́n gbà bí wọ́n dá tá a gbọ́dọ̀ bá sọ̀rẹ́ wọ́n náà tó sábà ń dẹ́ka dáàbà má bọ́ kúrò sọ̀rẹ́ wọ́n tó sin àwọn àgbààgbà fà kárí àti abárin ẹlẹ́tàjẹ ni òkúrọ̀ sì ni kàbúrò àmọ́ kìtà ní ẹ̀ńdẹ̀dà ìtàkùrù máa dà fà lóhùn lọ́tẹ̀ yóò mú iná rẹ̀ sẹ́fẹ̀ ẹ̀dẹ́ bàbá tẹ̀lé lẹ́yìn ni bàbá tẹ́lẹ̀ bá kúrọ́ mọ́ yẹn kẹ́ tọ́lọ́mù bá yẹ̀wò dáadáa lè bá yẹn ní ìrọ́fù tí mi lẹ́nu kábàdé rọ́ọ̀kù lẹ́nu ṣé mo tún lè wí mi o wọn kò dá mi lóhùn mọ́ni láta sábà náà àkùnà ẹ má bọ̀ mú kọ̀ sọ̀rọ̀ ẹ̀ bàbá mufti tẹ bá láǹfààní àti ìwé tàbí mọ̀gọ́ ẹbí tẹ̀lé mọ̀gọ́ ẹni tí òrònú tí ó sì láyé wọ́n sọ kọ́ bá ṣe mùsùlùmí bàbá fún ní 250 ó lè jẹ́ òrònú dàbí lọ́rùn ẹmú mi sọ níbi iye tí ẹ máa ń parí nínú mi point and kill ẹ dákun bóòlù ó ti láti bàríkà ẹ má bá òmùgọ̀rìn ẹni tí ò jẹ́ rẹ̀ wò lọ́wọ́ nílé kéwù ẹ̀ náà ẹni wà wẹ̀ wọ́n ní mọ́sálásí ẹ̀yìn àfa ńláńlá ẹ má sí òmùgọ̀ ọjọ́ adẹ́bẹ̀ péré tẹ̀ bárọ̀ sí. wàlá tasahab akali jahali. ẹ wá ń sọ òmùgọ̀ ẹ ń rí owó alábẹ́ ìbọn tó ń sanwó wàhálà tẹ̀ ṣe sẹ́yìn fàṣẹ ṣe ẹ̀ ń sọ ni. wà iyyaka. ẹ fi dé nǹkan mọ́lẹ̀. wà iyyahu. ẹlẹ́karùn-ún lẹ́yìn tó sàbẹ̀ náà kọ́ ọtí ara yìí. ṣé gbàdí ibò gbogbo láti máa ṣe máa jákùn mọ̀lẹ́bí. tẹ́mọ̀ bá rìn ló bá ti ń jẹ́. agbọ́dọ̀ ẹgbẹ́ àbúgbà microphone ṣé bẹ́ẹ̀ ni kẹ́gbẹ́ ni ẹni bí sọ́kọ́ bó lọ wí. wala yastawi fil hukmi abudani wa asilo. as-sabiquna al-awwalun. babalaba ti kí ló dé tá a jẹun tó lọ mọ́ àfọwọ́ ẹni ẹ̀sà wọ́n ní àkọ́kọ́ kánò
máa lè jẹ hàlì yàrá fún un àwọn ẹni sáájú ṣe rí pẹ̀lú bí wọ́n gbìyànjú bàbá mufti èyí àfáà mi lálá bí o ti dààmú tó ti ń fa sẹ́kọ̀ wọn ò lè dúró mọ́ èyí sọ̀rọ̀ bàbá tó bí mi wọ́n mú sí bàbá mi àgbà tó fi lọ bọ́ọ̀lù ọwọ́ wọn tàbí bàbá yìí wọ́n gba tẹ̀síwá owó wàá dúró mọ́ tòró ti fọwọ́ náà náà أفلح الزاهدون والعابدون إذ لمولاه أجاره لبطونا gbogbo gbìyànjú wọn dáná náà wọn bẹ̀rù pé sọ́nà ti ta àbí ó gbà. أسهروا الأعين الهليلة حبا. ẹ̀wọ̀n tí ẹ sọ fún ọlọ́fà níwọ̀n yìí jẹjọ ilé iṣẹ́ òkú rárá ọmọ ilé ìkànnì ẹ̀dùnkú ìkún òfin tẹ̀sùbà kọ́ wọn gbà pé tẹ̀sùbà yẹn àbá àwọn ọlọ́run ti lò lọ ìwọ lọ wọn tí o ṣe fún ẹni ṣe àti tẹ̀sùbà àwọn olórí gbá kó wọ́n ṣe bàtìbàtì o tún lọ mú àdùnkẹ́ kó fọ́nẹ́ sí ìlọsìn ìṣòro ti fòṣùká tẹ́lẹ̀ ní o èyí wá ń ṣe fi ẹ dákun tó lọ lọ ṣé jẹ́ ní àṣẹ ni. wọn ọmọ dá mi lò ẹ wá ń ṣe kátàkátà ìyẹn máa ń ṣe èrè mi sẹ́ni. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí ó súnmọ́ wa àwọn àgbàlagbà tá a fẹ́ jọ káànù máa rẹ̀ àmàlẹ́ kú rẹ̀ gbogbo sẹ́sẹ́sẹ́ máa ń sunkún rẹ̀ bí ọlọ́dà kò bá lọ wa gbogbo yẹn sun ẹkún tí bàbá ń ṣe léyìí ọlọ́dà kò kọ́ tí ì rọrùn. ohun tó fà á tí security fi pọ̀ kẹrẹ tẹ wá mọ̀ nídìí lóru ẹ má dàrá wà lọ́rùn àwọn míì wà tajà bíi wọ́n ti fi ẹ̀lẹ́ sábẹ́ gbá torí wọ́n rọ̀ ọmọ tí ó béèrè wọ́n fi kóòdù sí sílẹ̀ sẹ́ńtẹ̀ wá sí bí inú tí wọ́n yẹ capacity yìí tóbi lọ́dọ̀ ọ̀dọ́ wọ́n ṣe fẹ́ sẹ́kẹ́ lọ́dọ̀ àrẹ́ sí wọn. bẹ́ẹ̀ bá ti sẹ́ kó sọ fún bọ́dọ̀ bá lò fẹ́ kí ni ó sì ọlọ́ ti gbàṣẹ́ yín bàbá. كم قام ليلا باكيا وحزينا. ọmọ bá lẹ́gẹ̀gẹ̀ níjẹta lánàá lónìí àti lọ́la. nínú bàbá lẹ́tí sẹ̀mí wọn kó lọ́la àbárí ẹni náà wọn àti sí bàbá náà ni ẹ̀ dá mi lò lọ́ba tó tà sí ìfẹ́ rí pẹ̀lú ti bàbá ni ẹ̀ dá mi lò dáadáa àbí òtọ́ tí wọ́n ní ẹ gbàgbé àfáà kì í gbé ojú inú ní gbàgbé kárí yìí tẹ́ fi àfáà ní sojú alákòsí ni sí àárín mi ló fẹ́ parí ọmọdé yá máa fẹ́ tẹ̀yà ẹni tó kí ládàá torí bọ̀ bẹ́ẹ̀ kí ní kí àkòsí lójú ìwà wá bínú kó àbáyà nínú àlọ́fẹsẹ̀ kọ́tọ̀ ṣubú tó bá lọ kí ládàá mọ̀ náà fi kí ni ọ kí lọ́ọ́ ìdọ̀sùn ọ̀dẹ̀ dàpọ̀ ẹ gbọ́ àwọn tá a tó gbọdọ̀ bá ṣe tá a gbọdọ̀ bá ṣe tí ẹ bá bá ṣe yóò dá àmú jìnnà káwọn tó ní wọn náà tó ṣáájú wa káànù àgbàrọ̀ ẹ̀gbọ́ jẹ́sùn àrùn tó ti bá ti dára rẹ̀ tó tún ti lóru wọn fi báyìí wọn lè yẹn náà fi àwọn sì lè dìde wọn sì fa tẹ̀sùbá bá a ti bá dọ̀tọ́ lórí sàṣẹ náà mọ ẹ̀rí sinmi àlójú bàbá ni tí bá lójú tiẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tilẹ̀ lẹ́wọ̀n ìyẹn sì máa ń sin náà kó má bàa lójú ẹ̀gbẹ́ ọlọ́ọ̀ni àárín òfin wùdú yìí nàdúrà tẹ̀ náà rí ẹ lọ ṣe iṣẹ́ ẹ wá dúró ṣiṣẹ́ yín tẹ́tẹ̀ wá ti kọ́ ọ tàṣọ́fù káàkiri ṣé pa ìwọlé káàkiri ẹ̀ mọ́tò tí wọ́n rí ni. kálukú dákẹ́ òkè táwọn ológun yẹn dògó bẹ́ẹ̀ máa pàkó lọ́wọ́ àjà tó mú hàn tó ló lè jábọ́ lójijì ẹgbẹ́ àwọn ẹ̀tọ́ lè lẹ́tí kòkè ni àwọn wòlíì tó ìforí jiyàn wọ́n fọ́ sáà kùnrin sí ni wọ́n fún ní ẹ̀fọ́ àṣẹ wọ́n fà fi sí náà. wọ́n kó fún tààrà ẹ ti ń ṣàdúrà. ملا الفضاء تضرعا وأنينا. ọjọ́ ń bọ̀. يدعو الإله يقول ربي يا أمتي bàbá nìyẹn. اغفر لهم حتى تحوز نعيما. ìwọ́n tó fẹ́ràn wọn náwó rẹ báyìí ṣé ẹni mo ṣe tẹ́tẹ̀ mi. adùnú ẹ̀ka rẹ̀ ní sọ́fù ṣé wọ́n rẹ̀ mo ṣe tẹ́tẹ̀ mi. ẹ bẹ bẹ̀rẹ̀ ọ̀kẹ́ tó dáa fún kú olórí kú lè sun ilé kó. bàbá tẹ̀ ń bá ló pàdé bẹ̀rẹ̀ ọ̀kẹ́ ló gbàgbẹ́. ẹgbẹ́ tí mo wí torí kí ni bá a ṣe pọ̀ tó yìí ẹnìkan tó lọ ní ogun àjọ náà láti kú sí. ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dá mi lónìí ẹlòmínà sọjọ́ bíi ó da àgbàdo tààdì ògbè ọmọ lórí sí ọ àjẹ ọmọ àjẹ wọn gbé gbogbo ẹ̀ látàrí ọmọ bá kún lọ́wọ́ kò lè pèlè kí wọ́n dá ló torí èyí ẹgbẹ́ kọjá kẹ́ máa lu ọpọlọ wọn lásán lọ lọ́dọọdún ibi tẹ́lẹ̀ òtẹ́lẹ̀ kò gbà yìí ó fẹ́ ya
ń gbé ibi ìlòtò nígbà yàrá níta àlùbáríkà ó lọ́dún ní orí bàbá yìí ti lọ ọlọ́mọdé ṣẹlẹ̀ báyìí آمين àdúgbò sàmì ọ̀ sàmì dáadáa tó. وقاك الله من فتن الزمان bàbá wí tí máa rí ẹni tó ga gẹ́gẹ́ bí bàbá bàbá yìí èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ sí wọn ọdún tí mo rìnrìn àjò àlàáfíà ayé òfin adénúbà ẹ̀ tẹ́ súnmọ́ ẹ má pa wá o ṣe rí bá kan sí ní wọ́n ìlú ọ̀kan ẹ̀ bàbá ń gbádùn o ẹ má jẹ́ bò jí ó yá o tẹ́ ń jà sí olóríire olóríire má kàkó tí ìrọ̀lẹ́ dúró àsìkò tiẹ̀ náà pọ̀ bàbá ọlọ́dún àkùnmọ́ jẹ́ tẹ́ آمين kódà lọ́mọ dàlẹ́ sí ọ̀hánà kúrú آمين tó dára kan sí ọ̀hánà ni bàbá ṣé mo gbúrọ́ bàbá náà wọ́n fẹ́ tèmi ní ọ̀nà sì fẹ́ tèmi náà ni bàbá. ومن كل المصائب والتباب ẹ dábàá ẹ̀ náà fún bàbá. ومن كل المصائب والتباب tí n ká mi lára نعم bá tíráfù báyìí tí bá wọlé wa lọ́kàn ní ọlọ́run ẹsẹ̀ gbòòrò ọ̀run tí ó ṣẹlẹ̀ nísìnyí kí lẹ̀ ń sọ yìí bádùkọ bá kún ọjọ́ tẹ́lẹ̀ ìyẹn náà bá lọ ọjọ́ tí ó kún wọn lọ́kẹ̀jẹ̀ ní rẹ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ agbẹ́ níbi tó ga آمين yóò ti nínú bàbá وقاك الله lákùntẹ́ wọlé dáadáa من فتن الزمان bàbá ẹni wọ nínú gbà ومن كل ní pàtì المصائب والتباب